Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor, ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú ipá àti nínú agbára. Ẹ̀yin lẹ wà káyé tó máa wà, ẹ̀yin lẹ máa wà nígbà táyé kò ní sí mọ́. Ògo ni forúkọ yín títí láéláé. Ọlọ́run wa, ẹ jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá yín kẹ́ gba ọpẹ́ wa. Olúwa Ọlọ́run wa, ní wákàtí yẹn bá wa sọ̀rọ̀. Ẹ tàn mọ́lẹ̀ rẹ̀ ń sí wa lọ́kàn kí ìfẹ́ yín ó yé wa, kí àwa kí ó lè ṣe àti kí a sì jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Adúpẹ́ torí pé ti gbàkóso gbogbo. Ẹ̀mí mọ́ yẹn jẹ́ kó darí wa nínú gbogbo. Ìfẹ́ mi fún ògo yẹn Ọlọ́run bàbá, ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ aláìlópin àti ìbùkún aláìlẹ́gbẹ́ tí à ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun, nítorí tí àmì dúró títí láéláé. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wò wá nílé, tí a jọ ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àdúrà wa àti ẹ̀bẹ̀ wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, yóò sì fìfẹ́ rẹ̀ hàn wá bá a ti ń tẹ̀síwájú láti máa mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún ọkàn wa. Gẹ́gẹ́ bí a ṣe ń kẹ́kọ̀ọ́ lọ àti ibi tá a kẹ́kọ̀ọ́ dúró dé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà tí à ń kọ́ lọ́wọ́. Kókó ẹ̀kọ́ náà ni ìyapa ìjọ ẹ̀ṣẹ̀ ni. A ti kọ́ apá kìíní ẹ̀kọ́ náà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. A fẹ́ wá wo apá kejì ẹ̀kọ́ náà. A fẹ́ kọ́ gbogbo ẹ̀kọ́ àti ohun gbogbo tí a fẹ́ láti sọ nípa kókó ẹ̀kọ́ náà. A fẹ́ láti sọ gbogbo rẹ̀ fún wa, kí a sì jọ gbé Bíbélì wa tí ń ṣe atọ́nà wa, tí ń ṣe ẹni tí ń ṣe ohun tí yóò darí wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa, kí a máa gbé yẹ̀wò, kí a sì mọ ohun tí ìfẹ́ Ọlọ́run já sí fún wa. Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ fún wa pé ìyapa ìjọ pé ẹ̀ṣẹ̀ ni. A ti wo pé a ti gbé àlàyé kalẹ̀ ohun tí a ń pè ní ìyapa. A dẹ̀ sọ pé ìyapa iṣẹ́ ti ara ni. A sì sọ fún wa pé iṣẹ́ ti ara ẹ̀ṣẹ̀ ni. A ti gbé nǹkan tí a ń sọ nípa ìjọ yẹ̀wò, pé bí onírú ìjọ ti wà tí wọ́n ní orúkọ tó yàtọ̀ síra wọn, ìṣe tó yàtọ̀ síra wọn, ẹ̀kọ́ tó yàtọ̀ síra wọn, ètò ìdarí tó yàtọ̀ síra wọn, ètò ìgbàlà tó yàtọ̀ síra wọn. A rí pé eléyìí kì í ṣe iṣẹ́ tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìyapa lélẹ́yìí, ẹ̀ṣẹ̀ sì ni pẹ̀lú. Àwa tún gbé ìtumọ̀ ohun tá à ń pè ní ẹ̀ṣẹ̀. A sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ, ó ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Ibi tá a sì kọ́ ẹ̀kọ́ dé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, ó ní pé àwọn nǹkan wọn ni tó ń fa ìyapa. Ibi tá a kọ́ ẹ̀kọ́ dé ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a fẹ́ẹ́ gba àwọn tó ń yí Bíbélì pò. Olóyìnbá sọ pé perversion of the gospel. A ti wo ìwé Gàlátíà orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí 9 nípa
àwọn ènìyàn tàbí ohun tí ó lè yí ìyìnrere po tàbí ọ̀rọ̀ Ọlọ́run po tí a ti gbé kalẹ̀ tó sì yàtọ̀ sí táwọn ènìyàn ń ṣe lónìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ta rí nínú ìwé Gálátíà orí kìíní pàtàkì ẹsẹ̀ 6, Paul ń sọ pé tó bá jẹ́ pé àwa ni tàbí áńgẹ́lì mìíràn láti ọ̀run wá tó gbé wá wàásù rere mìíràn ju èyí tí a ti wàásù fún yín lọ, kí ẹni bẹ́ẹ̀ kó di ẹni ìfibú. Ohun tí Paul ń sọ ni pé ìrere tí a ti kàkọ́ sílẹ̀ rẹ̀ tí a sì ti gbé káàkiri gbogbo àgbáyé, ó ti jẹ́ standard, ó ti jẹ́ òdiwọ̀n fún ohun gbogbo tí a gbọ́dọ̀ ṣe nínú ìsìn lónìí. Bí ẹnìkan bá dìde yálà nínú àwọn àpọ́stélì tàbí nínú àwọn tí a kọ́ lẹ́kọ̀ọ́ nípa ọwọ́ àwọn àpọ́stélì tàbí ẹnikẹ́ni lónìí tó dìde tó wá ń ṣe òmíràn yàtọ̀ sí tí àwọn àpọ́stélì ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, a sọ fún wa pé kí wọ́n ní bẹ́ẹ̀ kó dẹni ìfibú ní àkọ́kọ́. Paul tún sọ pé tó bá ṣe pé áńgẹ́lì kan láti ọ̀run wá tó bá wá wàásù òmíràn yàtọ̀ sí tí a ti wàásù fún yín, kó dẹni ìfibú. Àwọn olùmíràn sọ lónìí pé áńgẹ́lì bá wọn sọ̀rọ̀ ó ní káwọn lọ ṣe gbá káwọn lọ ṣe kòkò bàbá ṣáṣùn. Ó ti tako ìfẹ́ Ọlọ́run tàbí ọ̀rọ̀ Ọlọ́run tí Paul ti gbé kalẹ̀. Ohun tí a ti kọ àkọsílẹ̀ rẹ̀ nípa ìgbàlà Ọlọ́run, nípa ìsìn mímọ́ sí Olúwa, nípa ohun gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú ìsìn, tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ Kristi, gbogbo láti kàkọsílẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo fún àwọn onígbàgbọ́. Kò sí àtúnṣe, kò sí àyọkúrò, kò sí àfikún. Ó ti pé, ìfẹ́ Ọlọ́run ti pé fún wa, ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. A ti sọ fún wa ohun tí ó fa ìyapa, a gbé àlàyé kalẹ̀ ohun tó ń fa ìyapa. Ó ní pé àwọn ènìyàn tí kò fẹ́ láti gbọ́lá fún òtítọ́ tí a ti fi hàn nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwọn kan wà, ohun tọ́lọ́run ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà, gẹ́gẹ́ bí ẹ̀kọ́, àwọn èèyàn ò fẹ́ láti tẹ̀lé. Èyí ló ń gbé onírúurú ìjọsìn, onírúurú ìjọ, onírúurú ẹ̀kọ́, onírúurú ohun gbogbo lónìí tó sì yàtọ̀ sí ìfẹ́ Ọlọ́run. Àwọn tí kò fẹ́ láti bọlá fún òtítọ́ tí a ti fi hàn wá Ọlọ́run. Ẹ ká wo ìwé Róòmù orí 2, ká wo ẹsẹ̀ 8, ká gbọ́n tí Bíbélì sọ fún wa. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ìwé Róòmù orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 8, ó ní ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n gba àìṣòdodo gbọ́, ìrúnú àti ìbínú ló wà. Ẹ wo ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí. Àwọn kan wà, wọn ò fẹ́ òtítọ́ tí Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni àwọn òtítọ́ tọ́lọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run? A sọ fún wa pé ètò ìgbàlà Ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ nínú Bíbélì a ti gbé kalẹ̀ nípasẹ̀ Kristi. Kristi sì ti fi àfihàn rẹ̀ fún ìjọ májẹ̀mú titun. A sì ti rí àfihàn rẹ̀ tàbí iṣẹ́ rẹ̀ nínú ìjọ májẹ̀mú titun tá a rí nínú Bíbélì. Òtítọ́ nìyí. Ìwà bí Ọlọ́run ni, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni, ẹ̀kọ́ ìgbàlà ni, ẹ̀kọ́ ìgbéyàwó ni, ẹ̀kọ́ ètò ìdarí ìjọ ni, gbogbo rẹ̀ pátá láti fi hàn wá nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ṣùgbọ́n àwọn kan wà, inú wọn ò dùn sí òtítọ́ tí Ọlọ́run ti gbé kalẹ̀. Wọ́n sì wà nínú ìrúnú àti ìbínú nígbà gbogbo nítorí pé Ọlọ́run ti sọ̀rọ̀, inú sì ń bí wọn. Wọ́n sì fẹ́ láti wá gbé òdodo ti ara wọn kalẹ̀ yàtọ̀ sí òdodo tí Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Tó ń fa onírúurú ìjọsìn, onírúurú ìjọ nínú ayé lónìí nìyí ká kó ohun tí Ọlọ́run gbé kalẹ̀. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé àwọn ẹlòmíràn pa òdodo Ọlọ́run tì. Wọ́n sì gbé òdodo ara wọn kalẹ̀. Wọ́n sì sọ òdodo ara wọn di òdodo Ọlọ́run. Ẹ ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa nínú ìwé Róòmù orí 10. Ìwé Róòmù orí 10 nígbà tá a bá kíyèsí ẹsẹ̀ 1 sí 10, ẹgbẹ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ará ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlà wọn.
nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀, nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Nítorí Kristi ní òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́. Paul apostoli ló sọ nípa Ísírẹ́lì pé òun gbàdúrà òun sì fẹ́ kí wọ́n di ẹni ìgbàlà. Ó sì sọ nínú Ọlọ́run pé òun gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ìwé Róòmù orí 10 a kíyèsí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní ìtara fún Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run. Wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò sì tẹríba fún òdodo Ọlọ́run. Kí ni òdodo Ọlọ́run? Òdodo Ọlọ́run ni nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Òdodo ara ẹni ni tí ó ń rìn láti ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló gbé ìsìn tàbí ìjọ kalẹ̀ lónìí nípa òdodo ti ara rẹ̀. Wọ́n sì ti gbàgbé pé Ọlọ́run alààyè nípasẹ̀ Jésù Kristi ó ti gbé ìjọ rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí òdodo Ọlọ́run tàbí nínú Bíbélì tí àwọn àpọ́sítélì pàápàá sì jẹ́ ìpìlẹ̀, tí wọ́n jẹ́ ìpìlẹ̀ ìjọ náà tá a sì kà kọ sílẹ̀ bó ti bẹ̀rẹ̀, ohun tí wọ́n ṣe tí wọ́n fi di ẹni ìgbàlà, ohun tí wọ́n ṣe tí wọ́n ń ṣe nínú ìjọsìn, ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àti ohun gbogbo tó rọ̀ mọ́ ìjọ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn kan lónìí wọ́n pa eléyìí tì, wọ́n sì gbé òdodo ti ara wọn, wọ́n gbé kalẹ̀. Ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn kan wà wọn ò nífẹ̀ẹ́ sí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìfẹ́ ní tara wọn, òdodo tara wọn tó sì yàtọ̀ sí òdodo ti Ọlọ́run. Ẹ ká wo ohun tí ìwé Tẹsalóníkà kejì ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run tó kọ́ wa níbẹ̀. Tẹsalóníkà kejì orí 2 ká kíyèsí láti ẹsẹ̀ 9 sí 11. Ẹgbẹ́ o, ó ní àní òun ẹni wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sátánì pẹ̀lú agbára gbogbo, àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ gbọ́ tí a bá fi gbà wọ́n là. Àti nítorí èyí Ọlọ́run tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́. Ìdí tí onírú ìjọ ìyapa fi kúnnú ayé lónìí ni pé iṣẹ́ ìyanu èké láti ọwọ́ Sátánì wá. Ìdí tó dẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ń tọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ sínú àìṣòdodo gbogbo. Àwọn tó sì ń tọ́jà àwọn tí kò nífẹ̀ẹ́ sí òtítọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa tá a ti kàkọ́ sílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Àwọn kan wọ̀nyí ló ń bí ìjọ onírúurú ìjọ ìyapa. Ẹ̀gbọ́n àsọtẹ́lẹ̀ tí Jésù Kristi Olúwa wa sọ ni nínú ìwé Mátíù orí 24 ó kìlọ̀ fún àwọn àpọ́sítélì rẹ̀. Ó ní tí ẹ bá gbọ́ pé Kristi wà níhìn, ẹ bá gbọ́ Kristi wà níhìn, ó ní ẹ má ṣe lọ síbẹ̀. Kristi ti sọ àsọtẹ́lẹ̀ fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa ń dojúkọ tàbí tí ayé ń dojúkọ lónìí nípa ìsìn rẹ̀. Ohun tá à ń sọ ni pé ìyapa tí ń bẹ nínú ìsìn, ìyapa ìjọ lónìí ẹ̀ṣẹ̀ ni. Ìta gbìyànjú láti sọ ni. Nítorí pé àwọn kan wà tí wọn ò nífẹ̀ẹ́ òtítọ́, nífẹ̀ẹ́ láti dé lórí ohun tí Bíbélì gbé kalẹ̀. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí òun ni pé àwọn kan ń sọ̀rọ̀ ibi nípa òtítọ́. They speak evil of the truth. They speak evil of the truth. Pétérù kejì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 2. Pétérù kejì orí 2 láti ẹsẹ̀ 1 sí 2. Ó ní ṣùgbọ́n àwọn wòlíì èké wà láàrin àwọn ènìyàn náà pẹ̀lú, gẹ́gẹ́ bí àwọn olùkọ́ni èké yóò ti wà láàrin. Àwọn ẹni tí yóò mú àdámọ́ ègbé wọnú yín wá, àní tí ó sì sẹ́ Olúwa tí ó rà wọ́n, wọ́n sì mú ìparun tí ó yára kánkán wá sórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò sì máa tẹ̀lé ìwà wọ̀bìà wọn nípa àwọn ẹni tí a ó fi máa sọ̀rọ̀ òdì sí ọ̀nà òtítọ́.
So níbí yìí a sọ fún wa pé àwọn olùkọ́ èké yóò dìde láti máa kọ́ ní irú ẹ̀kọ́ tó yàtọ̀ sí àgbékalẹ̀ tọ́lọ́run gbé kalẹ̀. Àwọn onírú ẹ̀kọ́ yìí òun yóò bí onírú ìjọ ìyapa tàrí lónìí. Onírú àwọn ẹ̀kọ́ èké yìí òun yóò bí tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run tàbí ìsìn Ọlọ́run wọ́n á máa ti pàṣẹ wọn sọ̀rọ̀ òdì sí ìsìn Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ti gbé àlàyé kalẹ̀ pé àwọn kan wà èrò tara carnal minded Christian. Àwọn kan wà kan tara ní tiwọn, kan ṣáà máa dá ìyapa sílẹ̀, kan máa ṣe ní irú sílẹ̀, kan sì máa rò pé Ọlọ́run ló wí bẹ́ẹ̀ tàbí Ọlọ́run ló ní ká ṣe bẹ́ẹ̀. Rárá o, Ọlọ́run ò sí nídìí irú dúdúdú. Ọlọ́run kọ́ ló gbé ní irú ìyapa ìsìn èyí tí à ń rí lónìí. Ọlọ́run kọ́ ló gbé sílẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Kí nìdí tí ìyapa ìjọ tó fi jẹ́ ẹ̀ṣẹ̀? A fẹ́ wo ìdí bíi 2, 3 sí 4 sí 5 ìdí tó fi jẹ́ ẹ̀ṣẹ̀. Ìdí àkọ́kọ́ ni pé ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí, ìyapa tí ń bẹ nínú ìjọ lónìí, ó jẹ́ ẹ̀ṣẹ̀ nítorí pé ó fa àìgbàgbọ́. It causes unbelief. Ó fa àìgbàgbọ́. Kí ni àdúrà tí Jésù Olúwa wa gbà ní ìwé Jòhánù orí 17, John 17, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ. John 17, ká kíyèsí láti ẹsẹ̀ 20 sí 21. Ìdí tí ìyapa ìjọ lónìí fi jẹ́ ẹ̀ṣẹ̀ òun ni pé ó ń fa àìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Jésù. Kí ni ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ? Àdúrà wo ni Jésù Kristi Olúwa wa gbà? Ìwé Jòhánù orí 17, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 20 sí 21, kí ni Bíbélì wí? Ó ní kì í sì ń ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gbà mí gbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí gbogbo wọn lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí ìwọ Bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Níbí yìí Jésù Kristi nínú ẹsẹ̀ bíbélì tá a gbéyàwó Jòhánù orí 17, ẹsẹ̀ 20 sí 21, Jésù Kristi gbàdúrà fún ìṣọ̀kan àwọn àpọ́sítélì àti àwọn tí yóò gba ẹ̀kọ́ àwọn àpọ́sítélì gbọ́ nípa àwọn àpọ́sítélì tí wọ́n fi di ọmọlẹ́yìn Jésù Kristi gbàdúrà fún wọn. Kristi ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, bí kò ṣe àwọn tí yóò gba gbígbọ́ nípa ọ̀rọ̀ wọn, kí wọn kí ó lè jẹ́ ọ̀kan, gẹ́gẹ́ bí èmi ti jẹ́ nínú Bàbá àti Bàbá nínú mi, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi gba Kristi àti ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ni pé ìyapa ìjọ tí ń bẹ nínú ìsìn lónìí tá a rí ní àyíká wa ó fa ọ̀pọ̀lọpọ̀ àìgbàgbọ́ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn. Jésù sì gbàdúrà fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ nínú ìwé Jòhánù orí 17, ẹsẹ̀ 20 sí 21. Kristi kẹ̀dẹ̀ nìyí kò lè gbàdúrà fún nǹkan wọn ní tí kò ṣeé ṣe. Kristi fẹ́ kí gbogbo àwọn tí yóò gba àwọn àpọ́sítélì gbọ́ àtàwọn àpọ́sítélì fúnra ara wọn kí wọ́n wà ní ìṣọ̀kan, gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú Bàbá àti Bàbá ti jẹ́ nínú òun, kí ayé kí ó lè gbàgbọ́ pé Ọlọ́run ló rán Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ìdí tí ìyapa ìjọ lónìí tí ó fi jẹ́ ẹ̀ṣẹ̀, ìdí ẹ̀ ni pé Kristi gbàdúrà ìṣọ̀kan àwọn onígbàgbọ́ pé kí wọ́n jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́, kí wọ́n jẹ́ ọ̀kan nínú ohun gbogbo, kí wọ́n jẹ́ ọ̀kan. Ìdí àkọ́kọ́ nìyí tí
ìyapa ìjọ lónìí tó fi jẹ́ ẹ̀ṣẹ̀. Torí Jésù Kristi gbàdúrà fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ ilé ìgbìdọ̀ yìí wa. Amẹ́ríkà pé ó tako ìṣọ̀kan kókó èkejì. Division of churches is contrary to the unity of Christ. Ó tako ìṣọ̀kan tí Kristi fi lọ́lẹ̀ àti tí àwọn àpọ́sítélì kọ́ ìjọ, ó sì tako ẹ̀kọ́ Kristi. Kí ni ìwé Éfésù orí ìkẹrin ní ìgbà tá kíyèsí ẹsẹ̀ kẹta àti ìkẹrin wí? Ìwé Éfésù orí ìkẹrin nígbà tá kíyèsí ẹsẹ̀ kẹta sọ pé ó ní kí a máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Nígbà tá wá kíyèsí ẹsẹ̀ kẹrin, ó ní ara kan ní ń bẹ, àti gbé àlàyé kalẹ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní ara kan, pé ara kan jẹ́ ìjọ kan. Ẹ̀kọ́ Kristi ni pé ìjọ kan ni a gbé kalẹ̀. Tí ó bá ti yàtọ̀ sí eléyìí, ó ti tako ẹ̀kọ́ tí Olúwa wa gbé kalẹ̀ pé ara kan ìjọ kan ní ń bẹ. Ìbéèrè ni pé nínú ohun tí ayé ń ṣe àti àgbékalẹ̀ Bíbélì, èwo ni ká tẹ̀lé? Bíbélì la gbọ́dọ̀ tẹ̀lé, torí pé ọ̀rọ̀ nínú Olúwa ni. Ohun tó bá sì sọ ó di àṣẹ. Bíbélì tako ẹlẹ́yàmẹ̀yà, onírúurú ìjọ àti àgbékalẹ̀ ìjọ lónìí. Bíbélì tako torí pé kò sí lára ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa. Ìṣọ̀kan ni Bíbélì kọ́ wa, torí pé ó sọ pé ara kan ní ń bẹ. Ẹ̀kọ́ Kristi nìyí, ẹ̀kọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì nìyí, a sì gbọ́dọ̀ ṣàṣàrò lórí wọn. Ohun mìíràn ni pé ó tún tako ẹ̀kọ́ ara kan tí a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Tá a bá wo bí ìjọ májẹ̀mú tuntun ṣe bẹ̀rẹ̀, a rí kà pé gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi nínú ìwé Lúùkù orí 24, Luke 24:47, ó sọ fún ọ pé ní ìrònúpìwàdà àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni wọ́n wàásù ní orúkọ mi ní ibi oní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù. Ọlọ́run ti pinnu pé ìwàásù àti ìrònúpìwàdà ni wọ́n máa wà ní orílẹ̀-èdè gbogbo ní orúkọ òun. Yóò bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù. Nígbà tó bẹ̀rẹ̀ ní Jerúsálẹ́mù, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Kristi, yóò lọ sí Jùdíà, yóò lọ sí Samaria, yóò sì lọ sí gbogbo ìpìlẹ̀ ayé. Bí àwọn ìjọ yìí ti ń fẹ̀ káàkiri gbogbo àgbáyé ní àkókò náà, ẹyọ kan ní, kò pé méjì, kò pé mẹ́ta. Ṣùgbọ́n nínú ayé lónìí, àwọn elétò ìṣirò gan sọ fún wa pé it's more than 40,000 denominations all over the world ní gbogbo àgbáyé. Ṣùgbọ́n ó ti tako ẹ̀kọ́ Kristi nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ò ní onírúurú bẹ́ẹ̀. A gbọ́dọ̀ padà sínú ẹ̀kọ́ Kristi, torí pé ó ti tako tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́, ó tako. Bí ìyapa bá wà, bí ìyapa ìjọba wà, ìyẹn túmọ̀ sí pé ó ti pín àwọn èèyàn nínú Kristi. Tó pé Bíbélì sọ fún wa pé a pín Kristi bí. Is Christ divided? Ṣé a ti pín Kristi? A ò pín Kristi. Wọ́n bí a bá ń pínra wa, eléyìí ti gbá, eléyìí tàwo, eléyìí kòkò bàbá aṣáṣùn, eléyìí ti kókó bìlò, eléyìí ti gbá, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ti rí inú ayé lónìí, àti pín Kristi, àti pín ìjọ rẹ̀. A ò sì lè pín Kristi, ẹyọ̀kan sì ní Kristi. Ọlọ́run rán ọ̀rọ̀ yìí sí wa kí a lè ronú nípa àtúnṣe tá a ṣe ní ìwà láàyè wa kó tó gbà kúrò nínú ara. Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ dìde kí a lè mọ̀ pé a gbọ́dọ̀ padà sí orísun ọ̀rọ̀ mímọ́ Olúwa ní ìwà láàyè wa kó tó di pé Kristi padà wá lẹ́lẹ́kẹ̀ẹ́ tàbí ikú wọlé. Bá ò bá padà sínú àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa tá a rí nínú Bíbélì tí a sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa, tá a sì ń kà lónìí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, ewu ń bẹ níbẹ̀.
ewu ọjọ́ ìdájọ́ ni. Ṣùgbọ́n ní ìwàláàyè wa a gbọ́dọ̀ ronú pé a gbọ́dọ̀ padà sínú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ti gbé àgbékalẹ̀ kalẹ̀ pé ìyapa ìjọ ẹ̀ṣẹ̀ ni. A sì ti ń wo àwọn nǹkan tó lè fà á. À ń wo ìdí tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ ò là ń gbéyẹ̀wò lọ́wọ́lọ́wọ́. À ń sọ fún wa pé bí ó bá pín yẹlẹyẹlẹ lónìí, ìyẹn túmọ̀ sí pé èèyàn ló pín, Ọlọ́run fún ara rẹ̀ ò pín. A gbọ́dọ̀ padà sójú ọ̀nà Olúwa tó ń tọ́lọ́ ń bè lọ wà ní. Kí wá la lè ṣe? Kí la lè ṣe láti padà? Ọlọ́run pè wá pé ká padà sójú ọ̀nà rẹ̀. Torí pé Jésù fún ara rẹ̀ ló kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 22 32 ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín dòmìnira. Ọlọ́run fẹ́ ká jiyàn pẹ̀lú òtítọ́. Kò sí nǹkan tá a lè ṣe tako òtítọ́ bí kò ṣe fún òtítọ́. There is nothing we can do against the truth but for the truth. A gbọ́dọ̀ padà sínú òtítọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa. Gbọ́dọ̀ padà sínú ètò Ọlọ́run fún ìgbàlà. Ètò Ọlọ́run fún ìgbàlà ni pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù sọmọ Ọlọ́run ní í ṣe. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ lè jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ àti àṣẹ Kristi tari ní Bíbélì. Ìrìbọmi ni kì í ṣe sàmì àgbélébùú, kì í ṣe ìwọ̀nmi léni lórí. Ilé ìgbọ́dọ̀ yé wa. A gbọ́dọ̀ padà sí ara Kristi tí ń ṣe ìjọ rẹ̀, ìjọ kan ṣoṣo tá a rí nínú Bíbélì tí a sì fi àwòrán rẹ̀ hàn wá. A gbọ́dọ̀ padà sínú ẹ̀. Ìyẹn bẹ́ẹ̀. Èkejì, a gbọ́dọ̀ padà sínú ìsìn mímọ́ tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì tá a sì kọ àkọsílẹ̀ fún wa. Iṣẹ́ àpọ́sítélì orí 2 ní ìgbà tá a kíyèsí ẹsẹ̀ 42 42 ó ní wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ní ìgbà tá a kíyèsí 47 iṣẹ́ àpọ́sítélì orí 2 ó ní wọ́n ń yin Ọlọ́run, wọ́n sì ń lójú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí a ń gbàlà. Ilé gbọ́dọ̀ yé wa. Ó gbọ́dọ̀ yé wa. Àti rí ìsìn mímọ́ lọ́wọ́ àwọn àpọ́sítélì. Ìgbà wo ni wọ́n fi ìsìn mímọ́ yẹn hàn sí Ọlọ́run? Ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni. Nígbà tá a kíyèsí Kọ́ríńtì kìíní orí 14 ẹsẹ̀ 1 táàdé wo ṣe àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 7 pé àwọn ọmọlẹ́yìn péjọpọ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ láti bu àkàrà. Wọ́n péjọpọ̀ láti dáwó, wọ́n péjọpọ̀ láti kọrin mímọ́ sí Olúwa. Àwọn àlàyé yìí wà nínú ọ̀rọ̀ Ọlọ́run fún wa. A sì rí kà pé wọ́n dúró nínú ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bó ti Kristi fúnra ara rẹ̀ sọ. Ó ní ẹ lọ sí gbogbo ayé, máa wàásù rere fún gbogbo ẹ̀dá, kẹ́ máa baptisi wọn lórúkọ ti Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kí ẹ sì máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo àní ohun tí mo ti pa láṣẹ fún yín. Ẹ̀kọ́ Kristi ni wọ́n tẹ̀sọ́ nínú rẹ̀. Kristi kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ìgbéyàwó, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa alábùkún fún, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìwà bí Ọlọ́run, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ìjọ, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ìbáṣepọ̀, ìbárẹ́pọ̀ relationship, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ètò ìdarí àti ètò ìsìn mímọ́ sí Olúwa, ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìyè àti ìwà bí Ọlọ́run. A gbọ́dọ̀ padà sínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló ti lọ gba oyè, wọ́n láwọn jẹ oyè tá a rí àgbékalẹ̀ rẹ̀ nínú Bíbélì. Àwọn ipò tá a rí nínú Bíbélì, ipò àwọn àpọ́sítélì, ipò àwọn wòlíì, ajíhìnrere, olùṣọ́ àgùntàn àti díákónì àti olùkọ́ni. Àpọ́sítélì àti wòlíì lónìí a ò ní wọn gẹ́gẹ́ bí ipò nínú ìjọmọ́ lónìí. Evangelist, àwọn olùṣọ́ àgùntàn tí a mọ̀ sí alàgbà, díákónì àti bíṣọ̀bù, díákónì àti olùkọ́ni láni nínú ìjọ lónìí. Ọlọ́run fúnra ara rẹ̀ nínú àkọsílẹ̀ Bíbélì pàápàá kò fi ààyè sílẹ̀ fún àwọn obìnrin láti máa darí níbi tí ọkùnrin bá wà. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń bí ìyapa, wọ́n sì ń bí Ọlọ́run nínú iṣẹ́ ìsìnwàsí Ọlọ́run lónìí. A gbọ́dọ̀ padà. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó fẹ́ ká jẹ́ olóòótọ́ nínú ẹ̀kọ́ tó ti gbé kalẹ̀ fún wa. Ó fẹ́ ká jẹ́ olóòótọ́
nínú ẹ̀kọ́ tó ti gbé kalẹ̀ fún ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ìwé Júdà ẹsẹ̀ 3 kí ni Bíbélì kọ́ wa ìwé Júdà nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 kí ni Ọlọ́run sọ ẹgbọ́ ó ní olùfẹ́ ní ìgbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ń ṣe ti gbogbo ènìyàn n kò gbọdọ̀ ṣaláì máa kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ tútù kà á sí wa létí. Ó ní olùfẹ́ ní ìgbà tí mo fi àìsinmi gbogbo kọ̀wé sí ní ti ìgbàlà tí ń ṣe ti gbogbo ènìyàn n kò gbọdọ̀ ṣàìmá kọ̀wé sí yín kí n sì gbà yín ní ìyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a ti fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ìgbàgbọ́ Kristi èmi kọ́ la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sin Ọlọ́run. Àwọn àpọ́sítélì Kristi ló ń kọ́kọ́ gbé ìsìn náà kalẹ̀ tá a sì rí àkọsílẹ̀ bí wọ́n ti sin Ọlọ́run lónìí. A ò lè invent bá wọ́n ti sin Ọlọ́run lónìí tá a bá padà sínú Bíbélì sínú ẹ̀kọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa. A ti fi ìgbàgbọ́ yìí lé àwọn àpọ́sítélì àtàwọn ìmímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo a ti gbé kalẹ̀ it has been established. A ti gbé kalẹ̀ ó ti ta gbòǹgbò ó ti fi ẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n ní pé ká máa mọ ilé òtítọ́ tí a rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa àti báwọn àpọ́sítélì àkọ́kọ́ bí wọ́n ti sìn Ọlọ́run. Ẹ tún gbọ́ ìkìlọ̀ tí Ọlọ́run kì wá nílẹ̀ ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 6. Ó ní ti Ọlọ́run ni àwa ẹni tó bá mọ Ọlọ́run ó máa gbọ́ tiwa ẹni tí kì bá ṣe ti Ọlọ́run kò gbọ́ tiwa. Nípa èyí ni àwa fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Báwo la ṣe lè mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ mímọ́ Olúwa yìí? Àwọn tó bá tẹ́tí sí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì tí wọ́n sì gbọ́ ẹ̀kọ́ àwọn àpọ́sítélì àwọn wọ̀nyí ni wọ́n máa wà nínú òtítọ́ gẹ́gẹ́ bí tí Bíbélì fi hàn wá. Ẹ wò ó ní ti Ọlọ́run ni àwa ẹni tí ó bá mọ Ọlọ́run ó ń gbọ́ tiwa. Èyí gbọ́dọ̀ yé wa bí ẹnikẹ́ni bá lóun mọ Ọlọ́run lónìí ó gbọ́dọ̀ tẹ́tí sí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì ó sì gbọ́dọ̀ gba ẹ̀kọ́ àwọn àpọ́sítélì. Ẹni tí kò bá mọ Ọlọ́run kò ní gbọ́ tiwa. Nípa èyí la fi mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké. Báwo la ṣe lè mọ ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké? Bàbá tẹ́tí sí ẹ̀kọ́ àwọn àpọ́sítélì bàbá ṣe ohun tó wù wá tàbá ṣe ohun tó wù wá tá a sọ ohun tó wù wá tó yàtọ̀ sí àgbékalẹ̀ tí ọ̀rọ̀ mímọ́ Olúwa ti gbé kalẹ̀. Ẹ̀yin ni wà nílé ọ̀rọ̀ náà láti sọ fún yín gẹ́gẹ́ bí Paul ti sọ. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Jésù Kristi wá sínú ayé yìí láti wá gba ẹlẹ́ṣẹ̀ là ní èyí tí mo jẹ́ àgbà. A ti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún yín nípa pé ìyapa ìjọ ẹ̀ṣẹ̀ ni. Ẹ jẹ́ ká padà sínú ìjọ tá a rí nínú Bíbélì. Ìjọ kan ṣoṣo la rí nínú Bíbélì tí ń ṣe ìjọ Kristi tí Kristi fún ara rẹ̀ gbé kalẹ̀ tó sọ pé ìwọ ni Pétérù lórí àpáta ilé mi yóò kọ́ ìjọ mi lé ẹnu ọ̀nà ipò kú kí yóò sì lè dèrò. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti ní òtítọ́ kí òtítọ́ náà kó lè sọ wá di òmìnira. Tí ẹ bá fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àti ìbéèrè àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057 444 902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057 444 902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé kó sì fi wá mọ ọ̀nà òtítọ́ tó ti pè wá sí kí àwa kó lè dún nínú ìfẹ́ Ọlọ́run títí láé títí tí Kristi yóò fi dé tàbí tí kú yóò pa ojú wa dé. Kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tó rò.
ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀ kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.